ọwọ́ ọlọ́pàá Kwara tẹ afurasí ajínigbé tó múra bíi oníbárà. Ọwọ́ ṣìnkún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó mà ti tẹ afurasí ajínigbé kan tí ó ń ṣe bí ẹni pé oníbárà ni òun ní ìlú Ìgbàjà àti ìlú Ọláyínká níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Àwọn ìlú wọ̀nyí ó sì ni wọ́n wà ní àrọ́wọ́tó àwọn ìlú baba ńlá àti òkè ọdẹ tí ìjínigbé àti ìpànìyàn tó ti jingiri lọ́dún tó kọjá. Ní ọjọ́ 12 oṣù kejì ọdún 2026 oníròyìn gba orí ayélujára kan wípé àwọn ọlọ́pàá Kwara wọ́n nawọ́ gan afurasí kan tó ń ṣe bí oníbárà. Lẹ́yìn tí ọwọ́ ìyá mọ̀ dùn ó mà jẹ́wọ́ ibi tí àwọn ìyókù rẹ̀ tí wọ́n farapamọ́ sí o. Lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí láti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ọlọ́pàá kan tó bẹ̀bẹ̀ kí wọ́n fi orúkọ bòun láṣìírí nítorí ààbò iṣẹ́ rẹ̀ ó mà ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ó sọ wípé ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí tí àwọn ti mú afurasí tó ń ṣe bí oníbárà kó tó ṣe atọ́nà bí àwọn ṣe rí àwọn ìyókù rẹ̀ mọ́. Ìlú Ìgbàjà ó ní wọ́n ti rí tó múra bí oníbárà, ṣùgbọ́n ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ó mà ló mà dáàmọ̀ gẹ́gẹ́ bí agbódegbà fún àwọn ajínigbé tó sì tú láṣìírí. Afurasí náà kò mọ̀ wípé ojúmọ̀ ti wà lára òun láti ẹ̀yìn wá. Lẹ́yìn ìgbà tí a mú tí a sì bẹ̀rẹ̀ ìwádìí, ìmọ̀ ló mà jẹ́wọ́ pé bí ìjọba bó ṣe ń gbéná wojú àwọn ní ibùbá àwọn in ló mú àwọn kí àwọn fọ́ sí gbòòrò. Ṣáájú ní ìjọba ìmọ̀ ló mà ti fọ́n àwọn ọmọ ogun sí inú igbó, pàápàá jùlọ ní àwọn ibùbá wọn tí wọ́n wà ní Bàbá Ṣàngó àti Òrò Àgọ́ láti lé wọn jìnnà réré sí ìpínlẹ̀ Kwara. Ọlọ́pàá náà ṣàlàyé pé àwọn tí ọwọ́ tẹ̀ wọ́n má pọ̀, ṣùgbọ́n òun ò lè sọ bóyá gbogbo wọn ni ajínigbé báyìí tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ní Kwara títí dé Àbújá láti rí àrídájú ìṣẹ̀lẹ̀ náà. Ó wá sọ pé lọ́gán tí ìwádìí bá ti parí ń làwọn tó jẹ̀bi ọ̀rọ̀ náà yóò fojú balẹ̀ ẹjọ́. Títí di àsìkò tí wọ́n fi ń kóròyìn yìí jọ, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adétún Adéyẹmí kò tí ì dáhùn ìpè rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti fèsì sí ọ̀rọ̀ yìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, ká wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí o, àmín.